Ìjà dópin ogun ṣetán orin ayọ̀ la ó máa kọ hallelujah. Mo kí gbogbo ojú tó ń wò mí ní lóko lẹ́yìn òdì ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùra fún gbogbo yín pé àwọn onírìhùn gbé sọnù bí òṣèbí ọmọ èmi ọmọ yín náà ní ẹlẹ́ẹ̀lẹ́ global information kan ni mo tún ní kí n sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi. Ó ṣeé ṣe kẹ́yìn kan tiẹ̀ ti gbọ́ torí ó tiẹ̀ ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa tiẹ̀ ti gbọ́ but mo máa ń sọ kinní kan fún àǹfààní àwọn tí wọ́n dìpẹ́ndì lórí mi fún àǹfààní àwọn tó yẹ pé orí platform mi nìkan ni wọ́n ti fẹ́ máa gbọ́ information máa wò pé mi ò gbọ́dọ̀ rí information báyìí kí n máa mú wá fún wọn. Ọ̀rọ̀ lórí Alhaja Kaola àti bàbá wa Akéwùgbà Gold ọ̀pọ̀lọpọ̀ awuyewuye òun ló ti lọ lórí ẹ̀ bí màmá Kaola ṣe dé ọgbà ẹ̀wọ̀n ní Kùjé ní Agodi ní ibi tí wọ́n fi wọ́n pamọ́ sí. Àwọn kan ní ó jẹ bàbá wa Akéwùgbà Gold lówó ni. Àwọn kan ní ọ̀rọ̀ lọ́kọláya òun ló máa ṣẹlẹ̀ láàrin wọn. Àwọn kan ní ọ̀rọ̀ ẹ̀sìn ni. Àtọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ lọ́kọláya àtọ̀rọ̀ pé wọ́n jẹrẹ ni lówó. Ǹjẹ́ yẹ́ mọ̀ pé Alhaja Hamzat Oríyọmí wọ́n ti fọ́gbà yánga wọ́n ti yànnà náà rọ̀ nǹkan tó hùn kó lè wà láàrin àwọn méjèèjì ẹ wá gbọ́ látẹnu Alhaja Hamzat Oríyọmí torí ó dàbẹ̀ ni pé àwọn ní kòkò tó rínú tó róde wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn gbogbo ẹyẹ kí n sọ pé gbogbo àwa tá à ń gbé rumors àwọn kan ní wọ́n jẹra wọn lówó ni àwọn kan ní ẹ má dáhùn ọ̀rọ̀ lọ́kọláya ni ó wà láàrin wọn bí wọ́n ti fẹ́ra wọn rí ọ̀rọ̀ àfẹ́ra wọn mọ́ ṣé wọ́n ti mọ̀ ṣọ́ra àfẹ́rẹ́ ni rí lè gbé ẹni dé police station ṣá àwọn kan ní ìjà ẹ̀sìn ni ìjà ẹ̀sìn bó tiẹ̀ ti lè jẹ́ pé a mọ̀ pé ìjà ẹ̀sìn ó máa ń ṣẹlẹ̀ gan náà lóòótọ́ but kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan ní pàtó ẹ jọ̀ọ́ gbogbo ibi tó ń wò mí ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ kẹ́ni bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ọ̀rọ̀ yẹn ti gba ìgboro kan gan ó ti gba ìgboro kan gan pé kí ló lè ṣẹlẹ̀ láàrin Alhaji Akéwùgbà Gold àti Alhaja Kaola ẹ wá gbọ́. Mo kí gbogbo wa pé a kú dédé àkókò yìí Ọlọ́run yóò dúró tì wá. Àmín. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń jà rìnrìn. Ó dẹ̀ ń jà rìnrìn lóòótọ́. Tó ń lọ nígboro. Ó ń lọ nígboro lóòótọ́. Tó sì ń mi ìlú títì. Ó dẹ̀ mi ìlú títì lóòótọ́. Àìláṣọ lọ́rùn pàká ni tó tàpérò ọ̀mì ìlú. Fún ìyá àwọn ìdí kan kò yẹ kí n sọ̀rọ̀. Ṣùgbọ́n fún ìdí kan máa sọ̀rọ̀. Àwọn ìdí kan kò yẹ kí n sọ̀rọ̀, àwọn ìdí kan máa sọ̀rọ̀. Mi ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àfà. Torí mi sí Mùsùlùmí ni mí. Àbí mi sínú Islam ni mo ṣe sí. Ẹni sì ṣe tí ń fi lọ bọ́lọ̀. Ó yẹ kó máa dùn yàn kí ẹ̀ bá rí àwọn kankan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tó bá ti sọ tẹ́lẹ̀ ó dẹ̀ ti sọ stáàdì tẹ̀lé pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí ohun tó láìpẹ́ kó padà ṣẹlẹ̀ nìyí o. Irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó ní dùn. Máa sọ àwọn àdìsí kan ṣùgbọ́n tí mo bá tiẹ̀ mọ̀ bí mo ṣe lè sọ gẹ́gẹ́ ní Lárúbáwá tí màá tún wá sọ Yorùbá yìí tí màá sọ mọ̀ràn tí ó dùn mi ní sọ bẹ́ẹ̀ nítorí pé mi ò kí ń ṣe authority. Màá sọ àwọn ìtàn kan tó ṣẹlẹ̀ láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Mi ní sọ bó ṣe yé mi tó nítorí pé iná ṣe wọ́n fi láì straight now tó wọ́n jẹ́ náà torí pé mi ò kí ń ṣe authority màá kàn sọ ni. Number one, ẹ̀yà àfàwà ẹ̀ pẹ̀ fún wa. Ìgbà wo ni àwọn bloggers ni wọ́n máa kọ yán ẹ̀yà àfà tí wọ́n máa dúró? Ìgbà wo ni á dá yín mọ̀ yàtọ̀ sí àwọn blogger?
àfáà wá sórí íńtánẹ́ẹ̀tì kó máa lo íńtánẹ́ẹ̀tì kò sábúrú ń bẹ̀ fà íńtánẹ́ẹ̀tì dá ṣùgbọ́n kí ni àfáà ń lò fún à ń lò as a blogger à máa ń lò as a preacher a fi ṣètọ́lọ́ ni àbáwá náà darapọ̀ máa yé bẹ́ẹ̀ ẹnìkan kan láǹfààní àti sọ̀rọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ bá sì láǹfààní àti sọ èmi ò láǹfààní torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé àníyàn wa lóore jù sí ọwọ́ wa lọ àmọ́ àníyàn tí kálukú fi ń ṣe a lè máa pèèyàn blọ́gà kó má jẹ́ blọ́gà a lè máa pèèyàn láàfà kó má jẹ́ àfà a lè pèèyàn skọ́là kó má jẹ́ skọ́là àwọn èèyàn gẹ́gẹ́ àníyàn tí fi wá ń ṣe nǹkan tó ń ṣe yẹn ìní ọ̀sán tẹ́lẹ̀ yẹn ó jẹ́ kì í ṣe tí àwa ẹ̀dá tí à ń pè àníyàn tí fi ń ṣe tí fi hàn gángan ìní ọ̀sán tẹ́lẹ̀ yẹn jẹ́ èyí tó sì jẹ́ pé àníyàn jáde olóore ti sọ́wọ́ wa lọ yìí ọlọ́run nìkan lórí ẹ̀dá òní. now táàrin alájà Kaola alájà Kafila Amada Rufai ọmọ bàbá wa Amada Rufai nílẹ̀ Ìbàdàn táàrin alájì wa kí o gbàgbọ́ alájì wa Muhammadu Taofik akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀wù lọ́yọ̀ọ́ Aláàfin ojú pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ibi wọ́n ti ń sọ fún lówó kó gbowó tí wọ́n ti ń sọ fún ọ̀fà kó fọ̀fà lẹ̀ àti kó lè bá àdìjà kó lè bá àdá àpọn fọmọ ọba aládé ó lè bá àdìjẹ ńbẹ àwọn ni wọ́n gbìgbàdo ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé ọ̀gbọ́dọ̀ fàtú àgbàdo òsì gbọ́dọ̀ mọ́ da kò gbọ́dọ̀ mọ́ yọ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ jẹ́ ńbẹ èyí èèyàn wa ṣe láwọn méjèèjì ẹ má jà ṣe mistake rárá ẹ já kókó àgbè pé èèyàn ni wọ́n they are human being like us. gbogbo ohun tí bá sì ń jẹ́ èèyàn nú ayé ló lè ṣàṣìṣe gbogbo ohun tí bá ń jẹ́ èèyàn nú ayé ló lè kú bí kan gbogbo ohun tí bá ń jẹ́ èèyàn nú ayé ni ò lè perfect ọlọ́run nìkan lọ́ba tó perfect. Ipò ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn àfáàfin wa wípé ọlọ́run fúnra rẹ̀ ni ló transform ẹ̀ ni ló operate ẹ̀ tó kó ohun tí ń jẹ́ ìjọmọnìyàn tó lè mú kọ́sẹ̀ ló kó kó wájú rẹ̀ kó tó di pé ó dà nàbẹ̀. ṣé ìtúgbàgbé wípé kí ànábì sallallahu alaihi wasallam kó lè rí sẹ́jẹ́ kó má bàa kọ́sẹ̀ lára bàbá ọlọ́run pa bàbá ẹ̀ kó tó dáyé kọ́mọ̀ bá kọsẹ̀ lára ìyá ọlọ́run pàyà ẹ̀ kó tó gbẹ́ jù. èèyàn tẹ́ ẹ̀ expect kó wà bí áńgẹ́lì yóò máa sẹ̀yìn ní gbogbo ìgbà tí ọba ṣe bí áńgẹ́lì. sáńgẹ́lì ní Kaola sáńgẹ́lì lákèwà gòdì sáńgẹ́lì làwa ni ọlọ́run nìkan ló pé tán. ẹ má máa treat àwọn ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ ẹ̀sìn rárá ẹ má treat ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn because it was not started as a religion matter it is their relationship and their relationship is not that mo fẹ́ kéwú lọ́dọ̀ ẹ̀ wọ́n á kọ́ mi kéwú mo fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ mo fẹ́ kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ no akéwùgbà God is a human being. Àwa èèyàn leave emotion out of this matter. Alájà Kaola is a human being. Leave emotion out of this matter. Ẹ jẹ́ káwọn méjèèjì ẹ jẹ́ kí wọ́n jọ ṣe jọ́jọ́. Tí wọ́n bá jọ àgbègbè wọ́ọ̀wọ́ òṣìṣẹ́ mọ́ ká ṣe jọ́jọ́. And if you know you don't believe in Islam, stop waiting for a personal issue and put it on Islam and treat it as an Islamic issue. No. No. Gbogbo nǹkan ló ti yanjú. Ní ẹ̀sìn wa ti ṣe Islam. Èyí tẹ̀ ń jáde. Religion of peace indeed. Is this religion of peace? Is this? Is that? Islam is. And
Islam does not compete with any religion. And I don't think any religion is competing with Islam. Mi ò rí ibi tí Jesus Christ ń compete pẹ̀lú ẹ̀sìn kan gbà tó wà láyé. Mi ì dẹ̀ rí ibi tí Ànábì sallallahu alaihi wasallam tó ti lọ compete pẹ̀lú ẹ̀sìn kan gbà tó wà láyé. Lóòótọ́ ni. Nígbà tí àwọn káfíìrì wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé tọ́ jájọ máa ṣẹ̀sìn rẹ̀. Tá a bá jọ ṣẹ̀sìn rẹ̀ díẹ̀ ká tún jọ ṣe ẹ̀sìn tiwa náà. Ìgbà náà lọ́nà sọ àyà àlùkùrá àkàkà kúrúyà yóò àdìkáfìnú láhàbùdù máa ta àbùdù wà láàánà àbìdù máa bàdí tún wà láǹtún náà àbìdù náà máa àbùdù lákùndé nùkún wà ní ìyàdí. Ẹ̀sìn tí kò máa jẹ́ ti ẹ̀sìn tiwa kò máa jẹ́ tiwa. Bí ìbálẹ̀ tún gbogbo ẹ̀ Musa mọ̀ pé lákùndé nùkún wà ní ìyàdí. Ẹ̀sìn yín kò máa jẹ́ ti ẹ̀sìn wa kó máa jẹ́ tiwa. Tí n bá lè rọ àwọn pọ̀ kí n máa rán mú kí n máa ká lòlò kí n lè gbé bí Ọlọ́run ṣe dá Lárúbáwá tán sí gbé tiwọn. Ẹ̀sìn mi ṣàyè mi. Mo lè bá Kìrìsìtẹ́nì dòwò pọ̀ tí ní jàǹbá ẹ̀ tájọ jọ̀rẹ̀ tájọ máa ṣe dáadáa. Mo lè bá Mùsùlùmí dòwò pọ̀. Mo lè bá ẹlẹ́sìn àbáláyé àbí tí nípò pọ̀. Mo lè bọ́ Ṣàngó dòwò pọ̀. Mo lè bọ́ Ológun dòwò pọ̀. Mo lè bọ́ lọ́ọ̀yà dòwò pọ̀. Táà ní jọ sọ tọ́jẹ mẹ́sìn. Tí mo bá tẹ̀lé ìlànà ẹ̀sìn mi pẹ̀lú ìbádòwòpọ̀ ẹ̀sìn yóò tún wù ni. Ṣùgbọ́n ní gbogbo àwọn tá à ń lágbo ẹ̀sìn àwọn tá à ń polongo ẹ̀sìn nínú ẹ̀sìn Islam mélòó nù wà o àti Islam àti Kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé mélòó nù wà ló ń fi wà rẹ̀ polongo ẹ̀sìn. Ìrọ̀lẹ́ àwọn ka ìtàn ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam tó ń fúnra rẹ̀ sí dáadáa tó sacrifice so many things because of the religion tó ń gbé ìgbé tó ké tó fi kú ìjọ mi òun gbogbo ìjọ mi tó bá lọ tán tó fi jáde láyé àwa máa fi tiẹ̀ bára wa sọ̀rọ̀ òkè ẹjẹ́ ló wá orí omi bára wa sọ̀rọ̀ ẹjẹ́ ló wá ẹnìkọ̀ọ̀kan nù wá bára wa sọ̀rọ̀. Sálá sọ tán lànàbì sọ́ba yìí jẹ́ lànàbì sóní jìbìtì lànàbì ṣé a kó ìmí ẹ̀sìn sílé ẹran lànàbì rárá kì í ṣe káàbí bàbá yẹn tó pọ̀ tí yóò jà báyìí káàbí bá gbé àmọ́nà sànàbì lọ sọ máa ń jà bá àmọ́nà tí wọ́n lè fàyà balẹ̀ lànàbì lórí nǹkan àbí wọn lè fara balẹ̀ lé lórí sáwọ̀ wá jàǹbá àmọ́ náà sáà jàǹbá àbáyàn ló pọ̀ ṣé wọ́n lè fọkàn balẹ̀ lé wa lórí ẹja àbíra wa. jẹ́yìn tẹ́ máa kó ẹ̀sìn mọ́ èèyàn méjì ló ń jà o alájà Kaola àti alájà Akeugba Gold àwọn náà ní relationship friendship àjọṣepọ̀ wọ́n yára wọn lówó wọ́n fẹ́ gbowó wọn wọ́n jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá jọ jẹ́ pé wọ́n jẹ́ wọléwọ̀de bóyá ìfẹ́ ẹ̀sìn àbí ìfẹ́ ìlú àbí ìfẹ́ pé wọ́n jọ ga débì kan nú ayé tí wọ́n jọ ń ṣe inú ara wọn láàrin ara wọn wọn à ní máa so nídò yára wọn lówó. ṣé ti ń gbọ́. ẹ fi ẹ̀sìn wálẹ̀ ẹ tírìtì mátà yìí. ṣé ti ń gbọ́. ẹ tírìtì mátà yìí ikú ṣe sẹ̀rí àpọ̀ tí wọ́n gbéra wọn lọ ṣé sẹ̀rí àpọ̀ tí wọ́n gbéra wọn lọ ebi kóòtù ayé náà gbéra wọn lọ fún àwọn méjèèjì náà nígbàgbọ́ nínú sẹ̀rí àpọ̀tù náà ẹ̀sìn yìí àwọn méjèèjì wọn máa kọ́ wa lẹ́sìn nítorí mú wọn tàbí lọ sí kóòtù ayé ọ̀rọ̀ ayé náà jà sí ẹ̀gbọ́n sí sẹ̀rí àpọ̀tù náà lọ́nà wọ́n jókòó sẹ̀rí àlọ́jàba wọ́n jókòó sẹ̀rí àkáàkiri wọ́n lọ sẹ̀rí àpọ̀tù wọ́n ti pọ́rọ̀ ẹ̀sìn náà sọ nípa religion alone àwọn kankan máa ń fọyàn lórí kò dé dá ànábì lọ́jọ́ bàbá kí wọ́n bú bàbá àwọn gómìnà bú bàbá lọ́jọ́ bàbá ti fẹ́ kí wọ́n bú bàbá àwọn gómìnà bú bàbá ẹ jẹ́ ká àdírẹ́sì máta yìí ní religion kò sí tó burú ká bá Aláàjì Akeugba Gold sọ̀rọ̀ Saheed Òṣùpá ìgbà téèyàn sẹ́ tí ó sì fẹ́ tẹ̀lé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó gbé ẹ tó sẹ́ lọ sí ilé ẹjọ́ ó di téèlì ẹ tó sẹ́ àwọn èèyàn dẹ̀ bẹ Saheed Òṣùpá sì gbà pé ókè nígbà tó ti bẹ̀ mí ó ti tán mo sọ ọmọlúwàbí mo kú bẹ́ẹ̀
yá ó dẹ̀ kú mẹ́ ó dẹ̀ rí sẹ́ni ẹni yẹn lọ ẹni yẹn ṣe dáadáa sí lẹ́yìn ìgbà yẹn kò ṣe dáadáa sí lẹ́yìn ìgbà yẹn kò sẹ́ni tó béèrè mọ́ ó dẹ̀ láyé ẹ̀ lọ ẹni yẹn náà láyé ẹ̀ lọ Charlie Òṣùpá is a Muslim ẹ̀yàn ọmọ ẹni tó bá jọ nìkan náà àmẹ́sẹ̀ àmọ́ tí kálukú ṣe so ẹ̀kúrẹ́tà treat wọn ní gbọ́dọ̀ ṣe dá wọn why religion why the religion why ẹ fẹ̀sìn ilẹ̀fẹ̀ lẹ́sìn ẹ jẹ́ kálukú ọmọ ẹ̀ láyé ẹ̀ lọ èyí tí àwọn èèyàn bá ti ń ṣẹ̀ ẹ bá wọn wí pẹ̀lú tẹ́ fi ṣẹ̀ lódodo àwọn méjèèjì jẹ́ ẹlẹ́sìn tó gbé ẹ̀sìn lọ́wọ́ so I expect àwọn kankan lọ́dọ̀ àwọn méjèèjì disappoint ara wọn disappoint wa wọ́n kó tó bẹ́ẹ̀ yẹn kankan oríṣiríṣi lẹ́ ń sọ wọ́n má fẹ́nu àbùkù sọ̀rọ̀ ẹ̀sìn kankan ẹ má fẹ́nu àbùkù sọ̀rọ̀ Islam ẹ má fẹ́nu àbùkù sọ̀rọ̀ Kristẹni ẹ má fẹ́nu àbùkù sọ̀rọ̀ ẹ̀sìn kankan ẹ jẹ́ kálukú máa ṣẹ̀sìn ẹ jẹ́ máa treat àwọn ọ̀rọ̀ tó bá wà nílẹ̀ ní pé Alhaji Akeugba Gold ẹ mọ̀ bóyá àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ṣáájú àkókò yìí lákòókò kí n tó bẹ̀yìn kí nìkan máa ń bí èmi inú tó máa ń dùn mí personally tí mi ò dẹ̀ lè hẹ́ẹ̀bẹ̀ téèyàn bá ṣẹ̀ àbíyàn ṣàbúrú fún mi tí wọ́n wá ẹjọ́ tó ẹ kó lórí ẹ̀ kálukú ń lọ kí wọ́n bà mí inú jẹ́ kì í jẹ́ kọ́rọ̀ yẹn ó tètè tán nù mí ṣùgbọ́n tó wá jẹ́ pé mi mo ṣẹ̀ ni ẹ dá mi lẹ́yàrí ẹ dá mi lẹ́bi tó wá jẹ́ pé mi mo ṣẹ̀ jẹ̀bi lójú ẹ nìyẹn tó wá jẹ́ pé mi mo jàre náà ẹ dá mi láre ẹ dẹ́ ni ẹlẹ́bi lójú mi ó ti tán ṣùgbọ́n ká máa fọwọ́ bu ọ̀rọ̀ ẹ ṣáàjì àpò lórí ẹ̀ kò dáa Alhaji Akeugba Gold ń béèrè fún pé ókè Alhaji Kaola sọ báyìí tábà rẹ̀ rí pélé tábà ti kíní kan lélẹ̀ fún ọ̀bà rẹ̀ rí látọrọ àforíjì fine wọn àlẹ́ tọrọ àforíjì nìyẹn Alhaji Kaola máa tún sọ nìyẹn Alhaji Akeugba Gold dẹ̀bẹ̀ proof pé lọ́jọ́ ọ̀la o kí wọ́n rí pé òun kò ṣe tí Alhaji Kaola sọ o tí wọ́n bá ti sún wọn lọ ilé ẹjọ́ ni ló fi lọ ilé ẹjọ́ kí sí pé láti fi Alhaji Kaola tó wá sí pé lóòótọ́ ni Alhaji Akeugba Gold ṣetán láti fi àjà Alhaji Kaola you have proved your point pé ẹ̀sìn tí wọ́n lè ṣe báyìí ẹ lọ withdraw matter ẹ jẹ́ ká lóko ọmọ lọ ẹ má jẹ́ Alhaji ọpẹ́ bẹ́ẹ̀ ẹ jọ ẹ lọ withdraw matter ẹ má jẹ́ apẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ apẹ́ ẹ má jẹ́ kéésì kan máa wà èsì kéésì tó bá pẹ́ lórí ibi tẹ́ ti sìgá èsì kéésì máa fọwọ́ báyìí ní orí fàṣẹ anybody àti èsì kéésì o pẹ̀ tó bá rò pé èsì kéésì lòun gbà tó gbéra rẹ bẹ́ẹ̀ ewu tèmi láti ní ọ̀jẹ̀ tó fẹ́ jẹ́ so wọ́n lówó ọ̀tún gbéra rẹ bẹ́ẹ̀ ní ìgbéyàwó èsì kéésì but what I'm saying is that Alhaji Akeugba Gold you have proved that Alhaji Kaola sọ kò rí bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ kan ẹni pé tí wọ́n bá lọ mú rẹ́kọ̀dù jáde lọ́jọ́ ọ̀la ń kọ́ pé kí ni àwọn ọmọ yín àtàwọn ọmọ yín generation tó ń bọ̀ kí ni wọ́n máa sọ now àti rí tí àwọn ọmọ yín àtàwọn ọmọ yín ti ń bọ̀ lọ́la wọ́n máa sọ àti pé ẹ fọwọ́ lẹ́rán torí pọ̀rọ̀ yẹn ẹ ṣe ẹ fi lọ́dẹ ẹjọ́ ní àwọn evidences ọ̀la náà ẹ ní parẹ́ èmi náà ní parẹ́ Alhaji Kaola náà ní parẹ́ gbogbo àwọn tó ń gbọ́ wa náà ẹ̀yin náà ní parẹ́ àwọn evidences tẹ́ mú ta náà lélẹ̀ tèmi náà sọ àti tí gbogbo àwọn èèyàn ti ń sọ I am begging you ẹ mọ̀ pé mo dá sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé mo dá sí ẹ lè mọ iye wákàtí tèmi àti ìfìjọ sọ̀rọ̀ láàrin òru lórí ọ̀rọ̀ yìí gbogbo tẹ́lẹ̀ sọ náà kò sí nǹkan tí kò ṣe ń bẹ̀ mo gbà Alhaji Kaola náà I thought she was not in the country that time but there's nothing I could do bàbá ìmáàmù Ìbàdàn àwọn náà gbìyànjú àwọn èèyàn ńláńláńláńlá àwọn náà gbìyànjú fine Ọlọ́run ti ní kórí bó ṣe rí ẹja kò lórí ẹ̀ pátápátá ẹja kò lórí ẹ̀ oníkálukú máa láyé ẹ̀ lọ Alhaji Kaola káwọn náà má bínú Alhaji Akeugba Gold káwọn náà má bínú ẹja kò lórí ẹ̀ ká kò lórí ẹ̀ ká fi ẹ̀sìn ìdìbò ìta fi máa ń stress ọ̀rọ̀ tó ẹ̀sìn yẹn gan ó ti pọ̀ jù à stress ẹ̀ gan wagun ọ̀fẹ́ lálàáfíà mọ́ lọ títí bá a ṣe ń stress ẹ̀sìn yẹn ẹ jẹ́ ká lálàáfíà let's have peace jẹ́ ká lálàáfíà láàrin ara wa mi ò sọ pé ẹni bá ṣe kó má bínú Christians ni bá ṣẹ̀yàn kó má bínú pé ó yẹ kó bínú kó má bínú you know me I won't take that tí mo bá ti sọ bí tá a bá ti sọ náà ló ti tán I don't have any space here in my heart to keep grudges but you will not go tí Alhaji Kaola bá jáde níbi táwa yẹn àwọn náà lè sue Akeugba Gold àwọn náà lè sue Alhaji Akeugba Gold ó lè máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ so I don't think it's ideal so èèyàn lè bínú nígbà yẹn àwọn ibi sọ̀sọ̀rà wọ́n lè ẹnu ẹ̀
ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn sọ̀hábà Ànábì ti bínú tíjọ́ tí àwọn bá rí àwọn Ànábì wa wà nìkan jọ kan ọkùnrin tó kọrin bú Ànábì tó kọrin burúkú tí ò gbẹnu yàrá ìyá ẹ̀yìn ó wá yọ lọ́ọ̀kan ó dẹ̀ ń bọ̀ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọkùnrin ló dé yìí àwọn tó jẹ́ akíkanjú tó wà lọ́yà nìkan ti fáìdá yọ kí Ànábì ṣe bó ti súnmọ́ Ànábì báyìí àwọn oníkẹ́ aṣọ Ànábì sallallahu alaihi wasallam bíi bára ètò ẹ̀yà fáwọn mo gúfà bí ẹ̀mú ìbínú ẹ̀ bá àtúnṣe ní sáfà ní sọtọ́rìtì o mi ò ní fatuwa tí mo mú wá o wọn náà Ànábì sàṣàrà ń dẹ̀bọ̀ aṣọ pé àwọn oníkẹ́ aṣọ ẹ̀ wọn ló dẹ̀ dáàbò ẹni yẹn ó sáré daṣọ yẹn bò wọn àdẹ ní máa na onítọ̀hún wọn máa na aṣọ Ànábì mọ́ lára for that reason wọn kálukú kí da ẹ̀ bá pọ̀ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tó ń kọrin tó fi ń yin Ànábì sallallahu alaihi wasallam kí ni mo fẹ́ ká mú yọ bí tí kì í bá ṣe pé ìbínú wà nígbà náà Ànábì ò ní sáré daṣọ ẹ̀ bò ọmọ bíi tí wọ́n bá sẹ́yìn èèyàn ò bínú ni Bàlájà Akeugba Gold ọba bínú àwọn ọmọ wọn wọ́n máa rìn pẹ̀lú ìtìjú inú wọn máa bàjẹ́ Bàlájà Akeugba Gold ọba Alájà Kaula tí wọ́n bá sọ̀rọ̀ yóò máa dùn wọ́n wípé wọ́n ṣerú nǹkan báyìí fún àwọn so àti Alájà Akeugba Gold àti Alájà Kaula ẹ má gbàgbé pé ẹ̀yin méjèèjì ọmọlúàbí ní láwùjọ tẹ̀ẹ̀dẹ̀ jẹ́ àmúyangàn ẹ̀yin méjèèjì náà lẹ́ ń kó ìyá Agodi nígbà wọn ti ní Magodi tí ẹ bá yanjú ọ̀rọ̀ yẹn títí mo fún ẹ̀yin méjèèjì ní òní Tuesday Wednesday Thursday ẹ má ṣẹ̀jọ́ sọ Alájà Kaula gbọ́dọ̀ wá kí Jímọ̀ níta lọ́jọ́ Friday Alájà Akeugba Gold I don't care. I will not call your number. I, Abdurrahman Oriyomi Hamzat, I will not call your number. Alájà Kafila Akeugba Gold, wọ́n gbọ́dọ̀ wá kí Jímọ̀ níta lọ́jọ́ Friday. Don't tell me anything. You know I know a lot of things. You know the relationship we have. And the relationship I have is both of you. Alájà Kafila Akeugba Gold, Alájà Kafila Amada Rufai, Alájà Kafila Amada Rufai Kaula, wọ́n gbọ́dọ̀ wá kí Jímọ̀ lọ́jọ́ Friday níta, wọ́n gbọ́dọ̀ kí Jímọ̀ lókè kúra. I will not come to Kekura. Alájà Kafila ń pòyì Agodi gbà wọ́n ti mọ́ bẹ́ẹ̀. Alájà Akeugba Gold ń pòyì Agodi gbà wọ́n ti mọ́ bẹ́ẹ̀. I will not come to Kekura. I promise you, I will not come to Kekura. Alájà Kafilat Amada Rufai Kaula, wọ́n gbọ́dọ̀ wá kí Jímọ̀. Kó tó di Jímọ̀, wọ́n gbọ́dọ̀ wá ń ta. Gbogbo tẹ́ ẹ bá lè ṣe, everything tẹ́ ẹ bá lè ṣe, I want you to do it. So ẹ̀yin fúnra yín lẹ́sàárẹ̀ lọ sí High Court, tẹ́ lọ ti bíìlì ni, because bail High Court ó supersede Supreme Magistrate Court. Àbí títí mi yàn wà kó tó di déètì tí wọ́n fún wa ní July ní tẹ́sàárẹ̀ yanjú ẹ̀. Àbí tí ẹ bá wá wò pé gbogbo gbìyànjú yín kò ṣeé ṣe kó yanjú ṣáájú ọjọ́ yẹn, let me know so that I will come out and tell people that you have started, you are trying, you have buried the matter. Sir, you have proved your point. Èmi ò sínú àwọn tó ń da yín lẹ́bi. Ẹnikẹ́ni tí wọ́n bá lè ṣẹ̀ tí ò bínú alábòsí èèyàn. Ẹnikẹ́ni tí wọ́n bá lè ṣẹ̀ tí ò bínú ẹ sá fún ẹni bínú. Ṣùgbọ́n ká bínú kó tán, kọ́ọ̀rẹ́ ẹni ó bá lè sọ̀rọ̀ kó tán, ọ̀rẹ́ ẹ̀yin méjèèjì ni mo jẹ́. Ẹ̀yin méjèèjì lẹ jù mí lọ lọ́jọ́ orí. Ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀yin méjèèjì ni mo jẹ́. Whatever you can do, bí o pàṣẹ fún yín o. Ṣùgbọ́n ẹ̀yin àṣetẹ̀sùn ẹ̀ mórí yọmí ẹ̀dẹ̀ máa gbẹ̀sẹ̀ nígbà kan lọ́wọ́ mi. Alájà Kafila Amada Rufai wọ́n gbọ́dọ̀ kí Jímọ̀ níta. Tí wọn bá wá kí Jímọ̀ níta tọ́ àjẹ́ pé ìkànnì àtijọ́ mọ̀ sọ́là rẹ̀ àti ìsìn ní Bàlájì Akeugba Gold jà ìlọ́n. Ẹ̀yin méjèèjì ni màá bá jà nípa yín jà gidi. Ó ti tó gẹ́. Aláàjì Akeugba Gold ẹ rántí pọ̀ yìí ẹsẹ̀ rántí tẹ̀ ń wò níwájú Ọlọ́run ẹ rántí.
rántí ipò yín tẹ wà báyìí ẹsẹ̀ rántí tẹ wọn wájú lọ gbogbo ẹ tó bá bu yín pátá wà láàyè ó ṣàkóso gbogbo ẹ tó bá ga alájà gbogbo gold ọmọ bíríjì bíìs lọ́rẹ̀ kó sì bá wọn alájà ò sí dáadáa alájà sí kìnìkan wà láàyè alákòóso wà láàyè alákòóso wà láàyè alákòóso wà láàyè alákòóso gbogbo ẹ jẹ́ fún wọn wà láàyè ẹ má ṣe bẹ́ẹ̀ o wà láàyè ẹ jẹ́ bá gbogbo gold wà láàyè ẹ má bù ẹ jẹ́ bá gbogbo alájà Kaola wà láàyè ẹ má bù ẹ mọ̀ tí nígbà tí wọ́n jà làmọ́ ti bẹ̀ láàrin wọn. bẹ́ẹ̀ni. nígbà àwọn ò tí ì jà àmọ́ ti bẹ̀ láàrin wọn. nígbà ọ̀rọ̀ wọn wọ̀ wọ́n lè ti jọ sọ̀rọ̀ mi rí. nígbà ọ̀rọ̀ wọn wọ̀ wọ́n lè ti jọ sọ̀rọ̀ rẹ rí. nígbà ọ̀rọ̀ wọn wọ̀ wọ́n lè ti jọ dọ̀wọ́ ẹ̀kẹ́ bóyá wọ́n rẹ́rìn wọ́n sọ̀rọ̀ rẹ́rìn nípa ọ̀rọ̀ ní àti 12 million naira máa dúró ẹbí tọ́lá tẹ́bí mi bá gba 200,000 nígbàdàn lónìí wà láì wọn ní sínú àwọn tó ń sunkún kí wọn kéèyàn kan tó lè dúró kásìkò lẹ̀ gbé akófọ́kọ rẹ̀ nítorí kó dúró wọ́n tó ń dà lọ́wọ́ wa ni wọ́n tó ń dà lọ́wọ́ ara wọn nípa ẹ má dà sí ti ọkàn yìí ọ̀rọ̀ sọ̀rọ̀ dá sí o àdánwò social media tí mo wá sọ bẹ́ẹ̀ ni pé ẹnìbọ́ọ̀lì yóò mọ bọ́ọ̀tà yóò kàn máa sọ̀rọ̀ ẹlòmíì tí kò lè dá mùsùlùmí lè rẹ̀ control ló sì máa control bàbá wọn bàbá wọ́n máa sọ̀rọ̀ burúkú sẹ́ni ẹlẹ́ni wọ́n máa wé brain wa tọ́lọ́ ti dá tọ́lọ́ ti direct ẹlòmíì ọjà ni yóò máa advice wa alájẹ orí ọmọ ẹ̀rọ sí báyìí o alájẹ orí ọmọ ẹ̀rọ sí báyìí o ọ̀rẹ́ yìí ni mí o kìnnìkan yìí ni ó sì bu ohun tọ̀ ní sì pé àìlọ́ rẹ̀ alájẹ agbègbè agóòdì ẹ̀sẹ̀ àṣebáhùn alájẹ agbègbè agóòdì ẹ̀dá alájẹ agbègbè agóòdì ẹ̀sẹ̀ ànábì lẹ́ ń tẹ̀lé alájẹ agbègbè agóòdì ṣe bí kìnnìkan alájẹ agbègbè agóòdì ṣe bí kìnnìkan wọn bá fi irú èyí lọ́wọ́ ìwà àgbà bí kọ́ bọ́ta kọ́ máa sọ̀rọ̀ burúkú sórí ọmọ òní ọ̀fọ̀ lẹ́nu alájà Kaola ti lè sọ̀rọ̀ jù alájà Kaola dá alájà Kaola ti báyìí alájà Kaola kìnnìkan tí o ti ń dúró ní kí Kaola ṣubú tẹ́lẹ̀ kó fi ṣe ẹ̀yẹ o ti ń dúró ní Kaola ṣubú kó fi ṣẹ̀sìn ibi Kaola kú sí tó ń kú sí un ẹjọ́ òrọ̀rọ̀ bá yìí tó sọ fún tó ní ọgbẹ́ rẹ̀ sọ mo ò fẹ́ rí ọmọ nínú ayé tó fi lẹ́ excuse láti sọ pé Kaola ń da ẹni bí Kaola ibi wo ló ṣe sí ọ àbí kò sí kankan láàrin wọn Kaola sọ̀rọ̀ ìjà ló dé fa ó sì dá lẹ́kún náà méjèèjì bẹ́ẹ̀ wọ́n náà o kó tó dá sọ̀rọ̀ lọ́rọ̀ o àdánwò social media àwọn tí ẹ̀ lé ní lójú ayé báyìí kẹ́ ẹ dúró kí wọn tẹ́ ẹ dọ̀bálẹ̀ tẹ́ ẹ bá burúkú tẹ́ gómìnà ẹ bá tún tì sí ẹ̀fẹ̀ wọnú ẹ̀ ẹ sì máa sọ̀rọ̀ burúkú sí wọn lórí social media anybody can just talk wà á gbé fóònù wájú mo sì gbé wájú yìí ó kọ́ tó wá bá lẹ́nu náà mọ̀ sọ unscripted word àwọn ọ̀rọ̀ tí ò bá làkà ìmú dẹ̀ mọ́ sọ ẹlòmíì iwájú lọ tí yóò dùn sí lọ́mọ yóò ti mú tí yóò mọ àdáìsì ẹ̀gìdì tó ń làkà ẹ̀ ẹlòmíì gbogbo tí bá ń ṣe òun gángan tí bá jànú ayé ẹ̀ tí òjò ní làkà ẹ̀ ó sì mọ bí báyẹn gidi sọ̀rọ̀ ayé ìṣe àríbá ìgbà àdánwò social media nípa enough is enough bó ṣe ọgọ́ta àrùn yẹn méjì jà òun bú Islam ọmọ kálíbà àwọn èèyàn tó wà ní Islam ó ti bú àwọn èèyàn tí tó jẹ́ pé kò yẹ kó pilẹ̀ kú rárá èèyàn méjì. ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu Alhaji Hamzat Oríyọ̀mí yẹn lórí fàákìnfà ẹ̀ pẹ̀lú Alhaji Akeugba Gold àti Alhaja Kaola a lè dúpẹ́ pé Ọlọ́run ti bá a mú lọ sí oko gbàgbé Ọlọ́run ti bá a bu omi tútù sí ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ìjà ìsìn ni ọ̀rọ̀ lọ́kọláya ni ó dùn mọ́ mi nípa pé ẹ ti gbọ́ láti ẹnu Alhaji Hamzat Oríyọ̀mí so a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Alhaji Akeugba Gold àti Alhaja Kaola gbogbo ojú tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV kẹ́ẹ̀dẹ̀ comment kí ni nǹkan tẹ́ rí lórí ìjà àwọn méjèèjì kí lè rọkàn tí ṣé bá Alhaji Hamzat Oríyọ̀mí ṣe dá sí yẹn ṣé wà òkè àbí kò wà òkè so ẹ jẹ́ kí n fi ẹ̀rọ ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́ẹ̀dẹ̀ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe bákan náà sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV fáǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ni o kẹ́ẹ̀dẹ̀ like mo tún padà bọ̀ ire o.